ojúmọ́ ire ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Gbáǹkọ́gbì inú àwọn ìwé ìròyìn Yorùbá ilẹ̀ wa ló ń dé sétí ìgbọ́yín láti iléeṣẹ́ Tóyìn Tòmátò tẹlifíṣàn. Yunifásítì Ìbàdàn fi gbé ta o. Àwọn akẹ́kọ̀ọ́ obìnrin ti ń ta ẹyin ilé ọmọ wọn nítorí owó. Wọ́n ní ewu ńlá ni fún wọn lọ́jọ́ iwájú. Àwọn aláṣẹ Yunifásítì Ìbàdàn ti fi gbé ta pé ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ obìnrin iléèwé ọ̀hún ti bẹ̀rẹ̀ sí ní ta ẹyin ilé ọmọ wọn nítorí owó. Nínú àtẹ̀jáde tí iléèwé ọ̀hún fi síta lọ́jọ́ 15 oṣù yìí ni wọ́n ti ṣàlàyé pé bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ilé ni àwọn tó ń ta ilé ẹyin yìí fún ti sọ di ilé aláyọ̀, síbẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ rí i pé iṣẹ́ náà kò dáa fún àwọn lọ́jọ́ iwájú. Wàhálà ń rúgbó bọ̀ lọ́yọ̀ọ́. Àwọn awakùsà dojú ìjà kọ àwọn aráàlú. Ojoojúmọ́ ni wọ́n dojú ìbọn kọ wá. A kò lè lọ sóko mọ́. Àwọn aráàlú fi gbé ta. Lẹ́yìn ìgbéyàwó Priscilla, ìjà tuntun bẹ́ sílẹ̀ láàrin Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ìgbéyàwó Priscilla, ìyẹn ọmọ Ìyábọ̀ Òjó, ti dá ìjà tuntun sílẹ̀ láàrin ìyá ìyàwó pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ Lizzy Anjorin. Ọ̀rọ̀ kan tí wọ́n ní Lizzy sọ lójú òpó ìkànnì ayélujára rẹ̀ ni pé Ìyábọ̀ Òjó wo àwòkọ́ṣe ìgbéyàwó òun tóun ṣe lọ́dún 2020 ni, nítorí ẹ̀ ló ṣe ṣe ti ọmọ ẹ̀ náà bẹ́ẹ̀. Ó ní pé ó fẹ́ máa bá òun figagbága. Ọ̀rọ̀ yìí ló fà á tí àwọn èèyàn kan fi tako ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ yìí pé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀. Ìgbéyàwó ọmọ Ìyábọ̀ Òjó ó dùn ju ìgbéyàwó tirẹ̀ lọ, àti pé Lizzy fi ọkọ wá sílé ni, nítorí pé lẹ́yìn ìgbéyàwó ni ọ̀gbẹ́ni Lawal bẹ̀rẹ̀ sí ń bá Lizzy gbélé, tí kò dẹ̀ kí èyí rí bẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ní báyìí àwọn olólùfẹ́ Ìyábọ̀ Òjó pàápàá lórí TikTok ti bẹ̀rẹ̀ sí ní tako ọ̀rọ̀ tí Lizzy sọ, tó sì jẹ́ pé Ọlọ́run nìkan ló mọbi tí ọ̀rọ̀ náà máa yọrí sí. Nítorí mílíọ̀nù 10 náírà tó pàdánù síbi okòwò Cbex, Táyé Currency ní òun ti fẹ́ ní àìsàn àìjẹríro. Gbajúmọ̀ olórin fújì ilẹ̀ Ìbàdàn ni Táyé Adébísí tọ́pọ̀ mọ́ sí Táyé Currency ti sọ pé àìsàn ìjẹríru ti fẹ́ máa ṣe òun látàrí òbítíbitì mílíọ̀nù owó tí òun pàdánù sórí okòwò Cbex. Kenny Jones kó orin Ṣẹ̀kẹ̀rẹ̀ mi dà jáde. Oríire ńlá láti kọ́ ilé olówó ńlá sí ìlú Èkó. Ó ní ìpara títà ló sọ òun di olówó òjijì. Fẹ́mi Brian tú àṣírí ńlá o. Ó ní ọdún 2 gbáko lòun ò lè fi rìn rárá, kódà gbogbo dúkìá òun lòun tà tán. Ó ṣẹlẹ̀, Táyé Currency fi ọgbọ́n sá fún Òṣùpá nípínlẹ̀ Èkó. Àwọn olórin fújì 7 tó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn fẹ́ kó àwo orin tuntun kan jáde. Àwọn olórin fújì náà ni Muri Thunder, Askari tó ń kọ fújì, Merengue, Karachi, Táyé Currency, Saheed Òṣùpá àti Obesere. Tó sì jẹ́ pé ilé yàrá ìpò orin pọ̀ kan ní ìpínlẹ̀ Èkó, ìyẹn studio, ni wọ́n ti fẹ́ po orin náà pọ̀. Ó wá jẹ́ pé Táyé Currency àti Òṣùpá ni wọ́n fi sí ọjọ́ kan náà. Ṣùgbọ́n Táyé Currency kò tètè yọjú. Ariwo pé fún súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ mú ní ìlú Ìbàdàn ló ń pa. Lẹ́yìn tí Òṣùpá dé sí studio náà, làwọn tó wà ńbẹ̀ sọ fún Òṣùpá pé tó bá rí Currency kó má jà ọ́. Lòṣùpá wá fún wọn lésì pé ọmọ òun àti àbúrò òun dáadáa ni Currency. Nígbà tí wọ́n pe Currency lórí ẹ̀rọ fóònù rẹ̀, ó sọ pé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ wà àti pé àyò òun ń já nítorí pé òun mọ̀ nǹkan tó Òṣùpá máa ṣe fóun tó àwọn bá pàdé. Àwọn tó pè wá sọ fún pé Òṣùpá ò lè ṣe kankan fún un nítorí pé àwọn ti bó Òṣùpá sọ̀rọ̀, àti pé àwọn fẹ́ kí ọ̀rọ̀ náà tètè nójútùú làwọn ṣe fi àwọn méjèèjì sí ọjọ́ kan náà láti wá po orin pọ̀. Currency wá ṣàlàyé lórí fóònù fáwọn tó pè lọ́jọ́ náà pé òun fẹ́ fi yàtọ̀ sáàrin ọ̀gá òun nídìí iṣẹ́ fújì, ìyẹn Alhaji Pasuma Alabi àti Òṣùpá ló jẹ́ kí òun pe Òṣùpá ní akẹgbẹ́ òun. Ó sọ pé ọ̀gá òun àti ẹ̀gbọ́n òun lòṣùpá. Pé ṣùgbọ́n òun ò mọ bọ́rọ̀ náà ṣe máa rí lára ọba orin Òṣùpá. Lọ́rọ̀ kan ṣá, Currency kò dé sí studio náà títí tí Òṣùpá fi kúrò ńbẹ̀ o. Alẹ́ pátápátá ni bàbá Honorable, gẹ́gẹ́ bí àwọn kan ṣe máa ń pe Currency, dé sí studio náà tí kò sì bá Òṣùpá. Ní gbogbo àwọn tó wá gbọ́ sọ̀rọ̀ yìí wá sọ pé Currency mọ̀ọ́mọ̀ sá fún Òṣùpá ni. Baálé Eléjì ṣàsun ọbẹ̀ olówó iyebíye gbé, ó ní owó òkòmọ lòun wá. Ọwọ́ ikọ̀ Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun ti tẹ ọkùnrin ẹni ọdún 26 kan, Saheed Babátúndé, nítorí pé ó jí ìkòkò ọbẹ̀ gbé. Ó mà ṣe o. Ọkọ̀ tẹ ọmọ ọdún kan pa ní ilé ìjọsìn lọ́jọ́ Àjíǹde. Àwọn ìròyìn yìí àti ọ̀pọ̀ ìròyìn mìíràn lẹ máa bá pàdé nínú àwọn ìròyìn ilẹ̀ Yorùbá.